orílẹ̀-èdè Nàìjíríà máa ti bínú tán báyìí o. Wọ́n ní dandan gbọ̀n àfi kí ètò ìdájọ́ tó fìdí múlẹ̀ dáadáa àní kó wáyé sẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ikú Mohbad ní gbogbo wọn bá tẹkọ̀ létí o lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n sì lọ bẹ̀rẹ̀ sí ní fẹ̀rúnú wọn níwájú yàrá àyẹ̀wò yún tí wọ́n pè ní laboratory èyí tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà, èyí National Medical Service Laboratories èyí tó wà ní Pennsylvania lórílẹ̀‐èdè United States of America, èyí tí wọ́n sọ wípé wọ́n mú àyẹ̀wò òkú Mohbad lọ́bẹ̀ láti lè lọ sí àyẹ̀wò irú ikú tó pa Mohbad, èyí autopsy. Ìlérí Olúwa lọ́ba òǹkọ́ni tàkasúfèénì tí gbogbo wa mọ orúkọ rẹ̀ gbajúgbajà Mohbad tó jáde láyé lọ́dún tó kọjá tí awuyewuye sì ń jẹjọ jáde lórí rẹ̀ wípé ikú rẹ̀ ó lọ́wọ́ kan nínú tó sì bẹ̀rẹ̀ sí ní fa rògbòdìyàn láàrin ìlú pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Èyí náà ló fi mú kí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fi gbé ìgbésẹ̀ wípé àwọn yóò dá sí ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n sin ìlérí Olúwa lọ́ba Mohbad látọwọ́ bàbá rẹ̀ Joseph Alọ́ba. Ẹ̀yìn ìgbà yìí òun náà ni wọ́n mà tún wò kú ìlérí Olúwa lọ́ba Mohbad ni wọ́n wú jáde wípé àwọn fẹ́ ṣe àyẹ̀wò lórí ikú tó pa á. Wọ́n mú àwọn àyẹ̀wò eléyìí tí wọ́n yóò lò ni wọ́n bá yọ lára rẹ̀. Wọ́n ní àwọn oníṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kó bá máa tún náwó kan nínú lára àwọn iṣẹ́ ìwádìí táwọn akọ̀ròyìn ṣe kódà lórí ètò kan eléyìí tí wọ́n ń ṣe nílùú Àbújá tí wọ́n pè ní Brekete. Òun náà ni ìkan nínú àwọn kọmíṣánná ní ìpínlẹ̀ Èkó ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n ti mú àwọn àyẹ̀wò ọ̀hún náà lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà tó sì dárúkọ yàrá àyẹ̀wò yìí pé ibẹ̀ gangan ni wọ́n ti fẹ́ lọ ṣe àyẹ̀wò yìí látọdún tó kọjá. Òun náà láti ń dúró de èsì àyẹ̀wò dé títí ọdún yìí oṣù karùn-ún òun náà lè ṣe àyẹ̀wò ni wọ́n sọ pé dé sórílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó di ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2024 ní ilé-ẹjọ́ kòrónà níbi tí wọ́n ti ń gbọ́ ìgbẹ́jọ́ òun náà lórí ọ̀rọ̀ ìlérí Olúwa lọ́ba Mohbad. Òun náà ní ìkan lára àwọn tó jẹ́ pé ó mọ̀ nípa ètò ìlera ló wá ṣàlàyé èsì ọ̀hún náà bẹ́ẹ̀ mọ̀ wípé ó ṣeéṣe káwa fúnra wa ká má lè ka èsì yìí. Ibẹ̀ ló ṣàlàyé tó ní wípé látorílẹ̀-èdè Amẹ́ríkà yìí ní yàrá àyẹ̀wò yìí ni wọ́n kọ́ wá wíbẹ̀ pé nígbà tí wọ́n máa ti wú òkú ìlérí Olúwa lọ́ba Mohbad òkú rẹ̀ ti bàjẹ́ kọjá àlà débi wípé àyẹ̀wò lè fi wọ́n gbangba irú ikú tó pa Mohbad ẹ̀sìn yẹn lẹ́ni lẹ́yìn eléyìí làwọn akọ̀ròyìn náà tún gbé ìgbésẹ̀ tí wọ́n sì rí wípé wọ́n ṣèwádìí lọ sí yàrá àyẹ̀wò tí wọ́n ní wọ́n ti lọ sí àyẹ̀wò ọ̀hún lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Wọ́n sì sọ nínú yàrá àyẹ̀wò ọ̀hún náà wípé àwọn ò gba èèyàn kankan tórúkọ rẹ̀ ń jẹ́ Mohbad láti ṣe àyẹ̀wò irú ikú tó pa á, wípé kódà wọn ò gbé kankan tó jẹ mọ́ àyẹ̀wò irú ẹni tó ń jórúkọ bẹ́ẹ̀ wá sí yàrá àyẹ̀wò wọn. Ló bá di wò mí wò ẹ́. Èyí gangan ló mú àwọn olólùfẹ́ Mohbad ni wọ́n tẹkọ̀ létí lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà. Kódà gbangba ni wọ́n wà níwájú yàrá àyẹ̀wò ọ̀hún náà National Medical Service Laboratories. Níbẹ̀ ni wọ́n ti ń sọ wípé àwo wá fa wàhálà ìdájọ́ tó yè koro báyìí òun náà là ń béèrè fún tí wọ́n wá béèrè lẹ́kùnrẹ́rẹ́ bóyá wọ́n wá ṣe àyẹ̀wò ní tòótọ́ bó bá jẹ́ pé wọ́n wá ṣe àyẹ̀wò kí wọ́n jáde kí wọ́n wá sọ lóní gbangba kí wọ́n wẹ̀ kán yán kankan lórí ọ̀rọ̀ ìlérí Olúwa alọ́ba Mohbad yìí.
àfi dandan gbọ̀n o káwọn rí ètò ìdájọ́ tó fìdí múlẹ̀ dáadáa ibi tó sì pín sí rèé ibi tí wọ́n ní wọ́n ti wá sí àyẹ̀wò rèé o ló fi mú kí àwọn olólùfẹ́ Mohbad ṣẹ́ wípé àwọn ò ní sùn bẹ́ẹ̀ làwọn ò ní wò àfi dandan gbọ̀n káwọn rí òkodoro ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí. Ẹ má gbàgbé pé látàrí ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti gbé o ṣùgbọ́n wọ́n fi wọ́n ṣe àgbéjúlẹ̀ báyìí lọ́mọdé ń gbégi eléèrà bí wọ́n ṣe ń gbé wọn lọ́njù wọ́n lẹ̀ tí wọ́n sọ wípé ẹ̀rí tó fìdí múlẹ̀ dáadáa ò tí ì sí wípé wọ́n náwó nínú ikú tó pa ìlérí olúwa Mohbad. Ẹ sì jẹ́ ká ti bi ìsáná ká kíyèsí Ògùn. Ṣé lóòótọ́ ni wípé ikú tó pa ìlérí olúwa lọ́ba Mohbad ǹjẹ́ ikú àtọwọ́ Ọlọ́run àbí ikú àtọwọ́ èèyàn wá? Àwọn olólùfẹ́ Mohbad ni wọ́n fi sọ pé ojú àwo báyìí làwo fi ń gbọbẹ̀ o ó dá àwo òfẹ́ náà yàn kankan wá àtẹ̀fẹ́ gbà wípé èèyàn kankan ti wá gba èsì ẹ̀yin ẹ̀ kọ̀ jáde ẹ̀ sì sọ fún wa gbangba ẹ̀ fún wa lésì àfẹ́kẹ́ yànnàná lórí irú ikú tó pa ìlérí olúwa lọ́ba Mohbad àbí wọn tẹ́ gbé wá bí báyìí rárá láti wá ṣe àyẹ̀wò lórí rẹ̀ ni ẹ jẹ́ káwa náà ká fetí ara wa gbọ́ ká sì fojú ara wa rí kúlẹ̀kúlẹ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ àti àwọn èsì ìjábọ̀ eléyìí tẹ̀yin náà ṣe àyẹ̀wò lórí rẹ̀. Wọ́n ti gbé ìwọ́de kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí àwọn olólùfẹ́ Mohbad wọ́n ti gbé ìwọ́de lọ sórílẹ̀‐èdè Amẹ́ríkà Justice for Mohbad òun náà ni wọ́n ń pariwo ẹ jáde ẹ wá sòótọ́ fún wa. Ìkànnì Olómi Ọgbọ́n TV òun náà lẹ̀ ń wò ẹ bá wa share rẹ̀ ẹ jó délé ẹ jó dóko ẹ má gbàgbé ẹ tẹ notification bell ní gbogbo ìgbà tá a bá ti wà lórí agbágbé a lè máa sọ fún yín wípé a ti dé ní tòótọ́. Ọpẹ́ pàtàkì sì rèé lọ́dọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wo ìkànnì yìí lóòrèkóòrè.